Sọjí àwọn ọgbẹ́ sọ̀rọ̀ lórúkọ rẹ̀. Ọmọ bo ni ẹ? Ọmọ bíbí Ìlọtí ni. Ọmọ Ìlọtí ni. Níbo ni Ìlọtí? Ìlọtí ọgbọ́n. Níbo ni Ìlọtí wà? Ìjẹ̀bú Òde ló wà. Ìjẹ̀bú Òde. Yes. Okay. Ọmọ tó ọmọdún mélòó báyìí? Ọmọ láti 6 years, 35 years. 35 years. School wo ló lọ? Secondary school lọ. Secondary school kọ́? Secondary school mo lọ Nazareth, Ẹ̀pẹ́ mo lọ Ẹ̀pẹ́ Nazareth. Ó lọ sí institution náà. Okay, ọmọ mélòó ti bí? Ọlọ́run ló wọ ọmọ méjì lọ́wọ́ báyìí sá. Okay. Ó ní ìyàwó mélòó ló ní? Ìyàwó tó bímọ fún mi, Ọlọ́run ló mọ̀ wọ́n sá. Okay. A rí ẹ ní eléwé ọ̀rọ̀, kí ni nǹkan tó gbé eléwé báyìí? Kí ni nǹkan tó ṣẹlẹ̀? Sọ pàtó nǹkan tó ṣẹlẹ̀ fún wa láti bẹ̀rẹ̀. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé bọ̀bọ́ kan lọ́wọ́ mú oúnjẹ ìbòdì Lukman. Máa sọ orúkọ àwọn tó bá ń tó dọ̀bá kàn. Lukman ló kà mí kó òun ta ẹsẹ̀ fún mi tó tọ́ mi lè pa mo ra nǹkan ẹ lọ́wọ́ ẹ̀. Máa wo ọdẹ yẹn. Lukman ló ta ẹsẹ̀ fún mi. Okay. Pé òun ní lọ́wọ́ wọ́n ní mi níṣẹ́ lọ́wọ́ o ó ní kí n gbà. Ẹsẹ̀ kí ló tà fún? Ẹsẹ̀ kí ni? Ẹsẹ̀ òkú ló tà fún mi. Gbígbé àbí tútù? Kí ni ọ̀rẹ́ fi ṣe? Ìgbésọ̀ ti rí. Ó sọ fún mi pé òun rí ní ìtọ́wé lọ sí òkú òun rí bẹ́ẹ̀. Ó ti tó ẹlẹ́kẹ̀ló tó ti ń tà fún. Ẹ̀kan ṣe tí mo rà lọ́wọ́ ẹ̀ náà nìyẹn. Ẹsẹ̀ mélòó ló rà lọ́wọ́ ẹ̀? Ẹ̀kan ẹ̀ náà ni ẹ̀kan ẹ̀ náà. Ẹsẹ̀ èèyàn mélòó ló rà? Ẹsẹ̀ èèyàn kan náà mo rà lọ́wọ́ ẹ̀. Ṣé méjèèjì nà bẹ́yẹ̀ kan? Ẹsẹ̀ méjèèjì. Ẹsẹ̀ méjèèjì ó tà fún ẹ. Okay, ìyá mo gbọ́ ẹ má sọ̀rọ̀ lọ. Ìgbà tí wọ́n á sọ pé mi ní iṣẹ́ tí fẹ́ fi ṣe o ó ní kí n ra pé ẹgbẹ̀jì ní ìṣíwọ̀ ọmọ ìṣíwọ̀ nìyẹn pé èèyàn máa ju iṣẹ́ fún mi. Àwọn lórúkọ ẹgbẹ̀jì yẹn. Oyè ní ìṣíwọ̀ pé èèyàn máa ju iṣẹ́ fún mi. Ìgbà tí mo wá pè yẹn pé nǹkan báyìí máa rí nǹkan báyìí ìyẹn náà níṣẹ́ lọ́wọ́ pé kí n gbà mo gba àwọn ènìyàn ṣáà ṣe. Iṣẹ́ kí ni? Iṣẹ́ ajé níṣẹ́ owó. Iṣẹ́ owó. Okay, ìyá máa sọ̀rọ̀ lọ. Ìgbà tí wọ́n gba iṣẹ́ yẹn mo ṣáà jó wọ́n yẹ sọ kí n jó mo wá lọ sínú ike kan ni màá bá lò lọ tó máa di dáná. Kí ló fi ń lò? Mi ì tí ì lò rárá mo ìjó sílé ní ẹsẹ̀ méjì. bẹ́ẹ̀ ṣe pẹ̀lú àwọn ewé tó kù. Ewé àwọn ewé wo ló fi jó? Ewé àánú náà ni mo ṣáà ṣiṣẹ́ sínú ilé bẹ́ẹ̀. Ìgbà tí tó di January 3rd mo lọ sí Àjàlá ṣiṣẹ́. Ìgbà tí January 4 ni òògùn náà pé nǹkan báyìí ṣẹlẹ̀ mo ní mi ní nǹkan bẹ́ẹ̀ nílé ṣá. Nǹkan báyìí wo náà ló ṣe? Nǹkan báyìí wo náà ló kó ṣe? Ẹsẹ̀ wọn ni wọ́n ta ẹsẹ̀. Àwọn wo ló pè ẹ́? Àwọn ọlọ́pàá ló pè mí. Pé wọ́n ta ẹsẹ̀ fún mi nǹkan bẹ́ẹ̀ máa ní mi ra pé mi ò ní nǹkan bẹ́ẹ̀ nílé ṣá. Ẹ̀rù wá ń bà mí mo já sá lọ ń gbà láti. Ibo àwọn bolo sá lọ? Kí ni mo wà sáìdì mo ṣe Ìjẹ̀bú mo wà. Mo ṣe Ìjẹ̀bú. Bẹ́ẹ̀ni. Mo sá lọ. Ṣé o sá sọ́dọ̀ èèyàn kan bẹ̀? Mo tó mọ̀ lọ wà nú ayé kan bẹ́ẹ̀ mi ìmọ̀ ìbọ̀dí bẹ́ẹ̀. Mo ṣáwà ń bẹ̀ ṣá. Ọjọ́ mélòó? Bí oṣù kan àbí oṣù méjì ṣàtọ́rẹ̀ fi. Ṣé babaláwo lẹ̀yin? Babaláwo lè mọ̀. Babaláwo ló kọ́ ẹ níṣẹ́? Dáàdì ló kọ́ mi ṣe àmọ́ ọkọ mi kọ́ ẹ̀. Dáàdì ẹ ló kọ́ ẹ níṣẹ́? Àwọn ọkọ yín lóògùn owó. Ọkọ mi ló Kí ni orúkọ dáàdì ẹ? Kò sí jà dáàdì mi. Kò sí? Kò síjà kí ni? Àyọ̀gbẹ̀sán. Àyọ̀gbẹ̀sán. Kò síjà apá àbúrò gan lọ́dọ̀ wọn ló ń gbé gbóná sì wà báyìí. Wọ́n ti kú láti bí 15 years or 20 years. 20 years. Okay, ìgbà tó wá ń ṣe oògùn yẹn tó wá o ti lo àwọn iṣẹ́ yẹn tó dẹ̀ ṣiṣẹ́ fún ẹ. Mi ì pàrọ̀ mi tí ìjọba tí mo gbọ́ pé nǹkan yẹn ṣẹlẹ̀ mo wá mo á lọ gbé kí ni mo lọ sọ́nù sínú gbé wà láàyè yẹn ṣá lọ sọ́nù yẹn mo fi lọ escape ara. Èèlò gan ló rà? Kí ni ló ta fún mi 20,000 ló ta fún mi. Ẹsẹ̀ méjèèjì. Ló ló fọwọ́ kan sí kó máa rí ìta tó bá ṣe fún ẹni tó fẹ́ ṣe. Mi ì ṣe fẹ́ anybody mi mo fẹ́ lò fún ara. Gẹ́gẹ́ bí babaláwo. Ẹni tó sọ fún ẹ pé iṣẹ́ ẹ wà ipò máa kọ́ ẹ bó ṣe lò. Iṣẹ́ òun ti ẹni ẹ ti nílò rí. Babaláwo. Wọ́n ti kú wọ́n pè pé nǹkan bá lé o pé wọ́n fún ọ ní nǹkan báyìí wọ́n fẹ́ lò. Babaláwo nìyẹn babaláwo ní ìṣúná. Ṣé o ti mọ̀ pé ẹ ti ń ṣe tẹ́lẹ̀ rí? Mi ì mọ̀ pé ó ṣe ìyẹn lọ pé òun níṣẹ́ lọ́wọ́ pé kí n gbà kó tíyẹn sọ fún mi. Tí o bá mọ̀ pé ìyẹn ti ń ṣe orúkọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ rí o lè bèèrè lọ́wọ́ ẹ̀ pé oníṣẹ́ òun kó òun ní nǹkan báyìí náà. Tó o bá mọ̀ pé òun náà ti lò tẹ́lẹ̀. Tí o bá ti lò ó ti ṣiṣẹ́ fún rí. Mo ṣáà sọ pé kí n gbà mo ṣáà gbà nǹkan ẹ̀ mo fi ṣe ń gbà ẹ̀. Tó èmi mo jó fún ara mi tí mo lè fẹ́ lò fún àwọn ẹgbẹ́ fẹ́ ṣe pé yàn fún àwọn mo fẹ́ lò. Báwo wà ní nígbà táwọn ọlọ́pàá ọlọ́pàá wá ń pè ẹ́ nígbà táwọn ọlọ́pàá ń pè ẹ́ wá kí ló tó lọ ojú. Ẹ sàmì rí kọ́ ọlọ́pàá torí pé jọ́nà ti wá sílé mi mo ti tó mọ́ wá sílé mi dẹ̀ mo wá lọ bá rẹ̀. Nínú ọ̀rọ̀ tẹ́ sọ nísìnyí ẹ jẹ́ kó yé wa wípé ọlọ́pàá ló pè yín ní alẹ́ ẹjọ́ ẹ ní. pé nǹkan báyìí wà ẹ lọ́lé
ẹ lọ gbé nǹkan yẹn ẹ sọnù. Kò ṣe ẹsẹ̀ mo pé ẹ kú tí mo jó yẹn ni o. Nǹkan kan náà la jọ ń sọ torí nínú ọ̀rọ̀ tẹ́ sọ pọ́lọ́pàá ò pè yín fúnra yín nínú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ tẹ́lẹ̀ ẹ jẹ́ kó yé wa náà la ṣe ń bèrè. Wọ́n pè mí lórúkọ ọlọ́pàá wà nù lé mi. Ta ló pè yín? Ọmọ mi ló pè mí. Ṣe gbogbo tẹ́ sọ tẹ́lẹ̀ nípa ọlọ́pàá ló pè yín lẹ sọ tẹ́lẹ̀ o. Ọmọbìnrin ló pè mí jẹ́ nǹkan ọmọ mi ló pè pé ọlọ́pàá wà nù lé mi bí bàbá yẹn ṣẹlẹ̀ mo á sọ pé mo ti gbọ́ mo mi sọ fún wọn lórí. Sọ lẹ́yìn lẹ wá lọ sí. Sá ọlọ́pàá kù sí lálẹ́ ẹjọ́ yẹn sá ọmọ mi ló pè àmọ́ mo kọ́ ọlọ́pàá wà pẹ̀lú wọn báyẹn ń pè mí. Owó tó wà lẹ̀. Ó ti mi ti lọ ṣiṣẹ́ lájà ní January 3rd. Irú iṣẹ́ wo? Mo lọ bọ orí fẹ́yàn mo lè lọ bọ́ fáfihàn ní Ifasoji. Kí ni ìdí tó fi gbé ìgbésẹ̀ láti ṣe iṣẹ́ àjò owó ni gẹ́gẹ́ bí babaláwo? Ṣojú owó kún ẹni àbẹ́ òun. Kí ni ìdí tó fi gbé ìgbésẹ̀ yẹn láti ṣoògùn owó tó dẹ̀ lo ara ènìyàn bíi ti ẹlẹ́nu ara bíi ti tiẹ̀? Ìgbà tí ọ̀rẹ́ mi sọ fún mi pé tí n bá lò pé máa náwó lọ́ọ̀lẹ̀ mi. Ọ̀rẹ́ ẹ̀ wọ́n ni. Oyè. Ṣé babaláwo lòun náà? Babaláwo lówó oríṣi. Báwo lẹ ṣe pàdé oyè yẹn? Ọmọ ìṣíwọ̀ ni. Oyè yẹn kọ́. Ó ti sá lọ ìṣíwọ̀ báyìí. Wọ́n ti sá lọ. Ṣé wọ́n lọ́ra ó pẹ̀lú àwọn tẹ́jọ́ lo ilé àbí? Àárín yẹn wà àmọ́ ó tó kí mi gbà nǹkan ẹ̀ lè gbà. Nínú ọ̀rọ̀ tẹ́ sọ ní ìsìn yẹn ó sọ wípé ẹ máa lówó lọ́wọ́ tí ẹ bá lo òògùn yẹn. Owó kan wà nílẹ̀ níwájú wa yìí tí ìwádìí jẹ́ kó wá pé mílíọ̀nù kan ni. Níbo lẹ ti rí mílíọ̀nù kan? Ẹni tí ò lówó ò lè ní mílíọ̀nù kan. Báwo ló ṣe jẹ́? Mílíọ̀nù kan yẹn ni pé mo ṣáà ìgbà tó wá sílé mi Wednesday kan wá sílé mi Wednesday kò sí nílé àwọn ọlọ́pàá ló wá sílé mi Wednesday ìgbà tó wá sílé mi Wednesday kò sí nílé bọ́ọ̀yàn ṣe pè mí lórí fún nìkan ọlọ́pàá tó wá sílé mi kan ti kó jẹnẹrétọ̀ mi wọ́n ti kó machine bajaj kan ti kó lọ pẹ̀lú gáàsì mo fi ń dáná nulẹ̀ àti aago ọwọ́ mi kan ti kó lọ mo ní kó machine kẹ̀ ló dé mo ṣáà wá sílé mi kan ti kó nǹkan yẹn lọ tó mo padà sí ìmúṣin wọ́n lọ bá èèyàn kan ó ní wọ́n bá mi gẹ̀ẹ́sì lọ́ọ̀yà lórí bá ìtọ́jú lọ́ọ̀yà. Ṣé ẹ̀sùn kan tẹ́ ẹ ṣe fẹ́ nìyẹn pé ó tó sọ pé ó máa bá yín gẹ̀ẹ́tì lọ́ọ̀yà? Mo sọ fún ẹni yẹn pé wọ́n tó pọ́n ọlọ́pàá ń wá mi lórí ìwà ìṣẹ̀lẹ̀ Ìjẹ̀bú. Èé ló wá lòun máa bá yín gẹ̀ẹ́tì lọ́ọ̀yà. Ó yẹ tẹ̀síwájú. Ṣé o jẹ́wọ́ fún wípé nǹkan tó ṣe ní lóòótọ́? Ó yẹ tẹ̀síwájú. Ṣá ìgbà tí ẹni ara lọ sọ pé òun ti bá mi gẹ̀ẹ́tì lọ́ọ̀yà kò máa lọ sí station pé wọ́n kàn lọ wọ́n ṣáà lọ ṣáà gbà tó ń lọ ní lọ́ọ̀yà máa sọ pé ọ̀rọ̀ owó ló wà nílẹ̀ wọ́n sọ pé owó ni owó kẹ̀ ní owó lọ́wọ́ ṣáà bẹ àwọn èèyàn mi lọ́tún lóṣù mi lọ́ ṣiṣẹ́ ọkọ̀ ọwọ́ mi lélẹ̀ ṣáà rí owó ìjọ̀mọ̀ dáwọ́ ẹ̀ lọ́wọ́ fíyẹ̀sì kan ní àdúgbò bẹ̀ ṣáà rí owó yẹn. Láàárín ọ̀sẹ̀ mélòó oṣù mélòó lẹ fi tú 1 million jọ? Adìyẹ oṣù kan àbí oṣù. Ló fi tú 1 million naira jọ. Ìwà pẹ̀lú mi mo ń bẹ̀ wọ́n ẹ̀kọ́ jọ ṣàánú. Náà nínú kọ̀ọ̀kan náà lájọ sọ lẹ fi tú 1 million yẹn jọ. Lọ́ọ̀yà ló wá sọ wípé ọ̀rọ̀ owó ló wà ńlẹ̀ yìí. So ṣé lọ́ọ̀yà lẹ wá kó 1 million yẹn fún àbí báwo lọ́wọ́ owó yẹn gan ṣe wá jẹ́ ní pàtó? Bọ́ọ̀ owó yẹn jẹ́ pàtó ṣá lọ́ọ̀yà mi lọ́wọ́ ká yọ dé station. Ìjọba dé station àmọ́ bó ṣe ń lọ. Bọ́lá yọ dé station wọ́n pé 10 million onímọ̀ ìlú 10 million pé wọ́n ṣáà try kí n pọ̀ wọ́n èèyàn mi. Ìyẹn fi pọ̀ èèyàn lọ́wọ́ ṣàánú mi. Fi wá 1 million. 10 million yẹn ṣé láti fi bo ẹjọ́ ẹ̀ mọ́lẹ̀ ni àbí láti fi gba délé rẹ̀? Òye mi náà wọ́n pé 10 million mi ní 10 million pé màá bẹ̀ wọ́n èèyàn lọ́tún lóṣù pé màá rí 1 million. So 1 million náà ló wá wà ńlẹ̀ yìí. Gbàtẹ́ wá fún wọn 1 million kí ló dé tán tún wá gbé yín wá bí? Wọ́n sọ fún mi ní ìjọ yẹn pé tani mo sọ fún pé àwọn fẹ́ gbó lọ́wọ́ mi wọ́n ní ìfẹ́ anybody sọ àfọlọ́hùn nìkan pé mi sọ fún anybody àfọlọ́hùn nìkan wọ́n ní kí n jókòó sílẹ̀ lẹ̀ kí n dáwọ́ yẹn sílẹ̀ má dà sílẹ̀ níbi kò sọ́wọ́ bọ́lẹ̀ snap mi ọ̀nà sílọ̀. Ní tẹ̀sán bò ní. Sísan bá lè dé Ìjẹ̀bú. Kí ni ìdí tẹ̀yin ṣe gbà láti fún wọn ní mílíọ̀nù owó tí wọ́n béèrè? Tí wọ́n sọ fún mi ni mo ṣe wá owó. Lábẹ́ òfin ẹ̀ẹ́dẹ̀rọ wípé ẹ̀yin ti hùwà kan tí ò tọ̀nà. Mo mọ̀ pé yóò tọ́jú ìbàdàn pé mo ti gbọ́ ọlọ́pàá ń wá mi yẹn náà ní ìdílé pé mi ò bàjẹ́. Kí lẹ fẹ́ kí wọ́n ṣe fún yín báyìí? Mo fẹ́ kí àwọn ọmọ ará ìlú kan dáríjì mi ìjọba ní dáríjì mi. Kí ni kíjọba ṣe fún Wọ́n yín? dáríjì mi. Wọ́n dáríjì. Mo ti dẹ́ṣẹ̀ púpọ̀. Orúkọ lẹ́ẹ̀kan sí. Ifasoji lórúkọ mi. Ifasoji. Ifasoji kí ni? Àyàngbẹ̀sán. Àyàngbẹ̀sán.